Adébàs àti Aládò àti Funny Thinker láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ̀dọ̀ mi wàláì ní tètè. ẹ̀yin ènìyàn wa mo fẹ́ kí ẹ farabalẹ̀ mo kí wa nílé lóko níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ìyàlẹ́nu ló jẹ́ ńgbà tí mo rí fọ́nrán yìí èmi gan mo ti wò pé ṣé wọ́n ń ṣe skit ni àbí fọ́múlà ni ọ̀hún ti voice olóyè ni mo fi mọ̀ pé eléyìí kì í ṣeré ìyá alábàgbé ni sọ́lẹ̀ kéékèèké náà máa gun orí ẹ̀ ẹ wo ẹ̀yin ènìyàn mi ò ní sọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ wá wò kẹ́ẹ̀ náà kẹta àtẹ̀jíṣẹ́ yín sábẹ́ fídíò yìí ohun tí mo rí ni mo gbé wá o lórí ọ̀rọ̀ olóyè ni o pẹ̀lú Funny Thinker àti Aládò ṣé lóòótọ́ ni Aládò Funny Thinker olóyè àfi tí ẹ bá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ àfi tí ẹ bá gbọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Aládò àti Funny Thinker láàrin 24 hours ọgbọ́dọ̀ mú àwọn méjèèjì lọ́dọ̀ mi délé ọ̀dọ̀ mi Ìbàdàn tó o bá mú ọ̀dọ̀ mi wàláì ní tètè lè sọ pé kó tó lè ṣẹlẹ̀ láàrin mi àti ẹ. àkọ́kọ́ náà bọ́ bá ṣe bí ìṣe tèmi ikú kan ò ní pàgbà kí wọ́n wá po olórí rẹ̀ sí lágọ̀ọ́ ara o èyí tó túmọ̀ sí pé kò sí ní tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àìbá mọ̀gbà tómi ń pani bí ọtí àìsí mọ̀gbà tí orí a mọ̀ ṣe bí ẹni fẹ́ wújú sí apá ẹni lọ ni mo ṣe pé kí n fi ọ̀dọ̀ yín ná kí àwọn ìjọba náà ó sì take note tó bá jẹ́ wípé ọ̀tọ̀ ó sì tọ̀nà láti mọ ẹdún kòkò mọ́ èèyàn nínú ìlú tó lọ́ba tó níjòyè ẹ bá ní fi èyí pamọ́ ná ẹ̀yin alára wa wọ́n ń bọ̀ òun èdè. bàbá mọ́jà sọ̀lá ẹ má bínú nǹkan tẹ́ ẹ ṣe fún mi yẹn mi ò tiẹ̀ expect ẹ̀ látọ̀dọ̀ yín bí mo yẹ gbé yín sórí tó mi ò expect ẹ̀ rárá ẹ má bínú fídíò yìí o mi ò expect ẹ̀ látọ̀dọ̀ yín o èmi kọ́ mo sẹ̀yìn o. bàbá mọ́jà sọ̀lá ẹ má bínú mi ò ṣerú fídíò tí mo fẹ́ ṣe fún yín lálẹ́ mi ò ṣe rí o but voice note tẹ́ ẹ send ló máa fà á voice note yẹn threat ni pé kí wọ́n mú èmi àti Funny Thinker wá sọ́dọ̀ yín láàrin 24 hours wípé torí tí ẹ bá rí wa ẹ mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ yọ gbogbo tó bá dẹ̀ ń ṣẹlẹ̀ ní ìsìn yòókì máa ń tọwọ́ tó bá ń dùn bá sọ wá gbọ́dọ̀ jọmọ Nàìjíríà máa mọ̀ ẹ má bínú ọmọ ò tí ẹ expect irú nǹkan báyìí látọ̀dọ̀ yín fine ẹni Funny Thinker sẹ́yìn pé kọ́mọ yẹn bẹ̀bẹ̀ ọmọ ìdẹ́ mo dẹ̀ gbéra inconveniently mo gbéra mo gba ọ̀dọ̀ ọmọ yìí lọ Funny Thinker is an adult ó lè decide nínú ayé ẹ̀ pé nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mi ò fẹ́ ṣe bàbá mo níyàwó mo lọ́mọ èmi náà dẹ̀ lẹ́mi ara mi tí mò ń dúró yẹ kí n máa ṣe fídíò yìí threat ní pé tí wọ́n bá ti mú èmi àti Funny Thinker wá sọ́dọ̀ yín ẹ mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ yọ bàbá èmi kọ́ mo sẹ̀yìn èmi kọ́ mo bú yín ọmọ tó dẹ̀ bú yín èmi ti ṣèṣì ọmọ gẹ́gẹ́ bí bàbá fún yín pé kó lọ bẹ̀bẹ̀ ó dẹ̀ bẹ̀bẹ̀ ó ní ju ẹ̀ náà pé òun pọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ó bẹ̀bẹ̀ ìgbà tó bẹ̀bẹ̀ yẹn tó sọ fún mi pé ṣe bí democracy and practice yìí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lòun náà sọ̀rọ̀ lé ọmọ ìdẹ́ ti padà ṣe apology video fún yín lẹ́yìn ìgbà yẹn bí ọ̀sẹ̀ méjì lẹ́ fi ń pè mí pé Aládò tó bá provide ọmọ yẹn tó bá mọ́mọ yẹn wá kí mi ìwọ gan lè mọ́ rìn inú Ìbàdàn mọ́ torí ẹ̀ mo ṣe bẹ̀yìn kí n tó ṣe fídíò yìí pé kẹ́ ẹ má bínú ohun mi lè padà lé bàbá inú Ìbàdàn yìí náà bí àwa sí àwọn bàbá tó là wá tán ṣẹ́ wálẹ̀ ọmọ Ìbàdàn ni wọ́n àwọn bàbá wa àwọn ìrandíran wa pọ̀nrípọ̀n gbáyà láyà ìrandíran wa jagunjagun ni wọ́n ìyìn lè ti torí yín kí n bójú wọn jẹ́ àwa náà ń pè lọ́mọ ológun dúdú ọmọ tìjàtìjà ọmọ bó kí bàbá wọn ìjà bó kí bàbá wọn ìjà tìjàtìjà làwọn bàbá wa ń bá lójú ogun àwa lọ́mọ òbí gèrè lóde ajé bàbá wọn gbóyún mi wá wò ń bá dẹ̀ ẹ má bínú o mo kàn ń ṣe fídíò láti jẹ́ kẹ́ mọ̀ pé èmi kọ́ mo sẹ̀yìn Funny Thinker tó sẹ́yìn voice note tẹ́ sẹ́ndì sí mi mo ti sẹ́ndì ẹ̀ sí tẹ́rù yín bàbá yóò wà tó bá rí i pé nǹkan tó yẹ kóhun wá yóò wà bọ́ èmi o lórí irú voice note yẹn ìhìn lè wá sọ́dọ̀ yín mọ́ o ìhìn lè wọ́dọ̀ yín o èmi mo mọye fans tí mo lose èmi mo mọye àkáǹtì tí mo lose nítorí pé mo support yín láyé Yorùbá Nation mi ò dẹ̀ expect irú nǹkan tó ń wá látọ̀dọ̀ yín yìí sí mi nínú Ìbàdàn tán bí mi sí ṣé kí n mọ́ rìn mọ́ ni
kò lọ bẹ́ẹ̀ yẹn èmi rẹ́yìn gẹ́gẹ́ bí bàbá ẹ̀yin ò rí wa gẹ́gẹ́ bí ọmọ nìyẹn ẹ ń sọ fún èèyàn yìí pé tí wọn ò bá mẹ́mí àti Funny Thinker wá sọ́dọ̀ yín láàrin 24 hours ẹ mọ nǹkan tó lè ṣẹlẹ̀ nígbà tá a kì í ṣẹran táwa bá rí yín gẹ́gẹ́ bí bàbá ó yẹ kẹ́yìn náà rí wa gẹ́gẹ́ bí ọmọ kò yẹ kẹ́ rí wa bí ẹran mọ́jà sọ̀lá láìfún yín ó dẹ̀ le bóyá àwọn kan ń sọ̀rọ̀ sí yín létí lẹ́yìn ni bàbá ibi táwa náà dé yìí a ṣe wàhálà dé bẹ́ẹ̀ ni o a kì í ṣe anyhow person ẹ má bínú o Funny Thinker ló sẹ́yìn kéèsè mi mo sẹ́yìn o tóhùn mi bá lè ẹ má bínú yín pé tó ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ẹ mọ iye nǹkan tí mo ti fara gbà pa nípa ti yín online ẹlòmíì gan ti yé tì mí nítorí yín ọmọ Túndé Perry àti Ìsàlò ọjọ́ tán fi yín gbádùn lórí íńtánẹ́ẹ̀tì ẹ pè mí náà ẹ pè mí àjọ sọ̀rọ̀ náà tí mo fi bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí mo fi ń lálé àwọn ọmọ yẹn fún yín kó wá jẹ́ pé àtọ̀dọ̀ yín náà ní ti mọ ríru threat yẹn ẹ má bínú I just have to do this video gbẹ̀yìn mo níyàwó mo lọ́mọ o ẹ ní bínú ni o àwa náà ń jagun ayé kó lè dáa fún wa ni o kò wá ń ṣe wípé bóyá ẹni tá a jọ wà ní inú àdúgbò ni ó tún mọ fara ní wa ẹ má bínú o yìí lè wá o lásìkò bá rí fídíò yìí kan má bínú o I just have to do it torí ìmọ̀ nǹkan tí ẹ fi ń trace o yóò ti tọ́sẹ̀ méjì tẹ̀ tí ń sọ̀rọ̀ yẹn ẹ tún wá lọ drop first note pé kán mọ kó wa wá láì ṣẹran mo ti send ẹ̀ sí Funny Thinker tó sẹ́yìn tó bá wù yóò wà ẹ má bínú o ọmọ Ìbàdàn ni mí o ìlé ti torí irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí n wá tójú àwọn tó bí èmi mọ́lẹ̀ o kí n wá mọ rábàbà lórí pé mi ò ṣẹ̀ ṣé ẹ̀gún máa ń gún baba lẹ́sẹ̀ kan yọ lẹ́sẹ̀ ọmọ ni ẹ má bínú tí ó bá jọ póhùn mi le o ẹ má bínú inú ẹ̀jẹ̀ Ìbàdàn ló wà tóhùn mi ṣe rí bẹ́ẹ̀ yẹn ẹ má bínú o voice note yẹn ti sún mi kàn gírí ẹ provide Funny Thinker àtàládò láàrin 24 hours láì ṣe pé bóyá mo jẹran Ọlọ́run ló dá wa láti mọ fara tira wa kì í ṣe pé láti mọ fara nira wa ẹ má bínú tí fídíò yìí tó bá le lára yín ẹ má bínú èmi kọ́ mo ṣẹ̀yìn o. ẹ̀yin ènìyàn bó ṣe rí nìyẹn ìyàkẹ́ ńlá wa gbé ní sọ́lẹ̀ kéékèèké já máa gun orí ẹ̀ ẹ wo bí aládò ṣe ń ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mú ọ̀rọ̀ yìí náà láti bí kí ni ìbá ìṣẹ̀lẹ̀ tí Olóye fi ru voice note bẹ́yẹn síta tí kan lọ kó àwọn méjèèjì wá kí ni wọ́n ṣe nǹkan àkọ́kọ́ nìyẹn kí ni nǹkan tó ń ṣe tí Olóye bá tẹ̀ fohùn síta bẹ́yẹn pé aládò ìwà àti Funny Thinker ẹ̀ máa bọ̀ ìjọ Olóye aládò ṣe lọ kí Olóye ìyẹn ò mí pé ó fẹ́ pa ẹ́ lára àbí wọ́n fẹ́ ṣe nǹkan tó dáa sí ẹ̀ torí mo sọ nínú fọ́nrán lánàá ara wọn kan wọn Olóye gbọ́dọ̀ ṣàtúnṣe sí nǹkan ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ojú ti wà lára Olóye ìlú lòfin òfin wà nínú ìlú irú mọ́ ẹ̀sọ́ náà last time pé káwọn ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ mo sọ mẹ́ pé everybody ní freedom of anything tó bá fẹ́ ṣe irú àwọn kan tó ń sọ yẹn sìn ẹgbọ́n kan tí aládùn sọ ó ní wọ́n tẹ́tì wọn nínú ìlú kọ́ ọmọ Ìbàdàn lòun ó fi yí Olóye bẹ́ẹ̀ kí ọmọ Ìbàdàn ló tẹ̀ tí ń pòwe ó ti ń ki oríkì lé wọn ó ń ki oríkì lé wọn ń kì í fún Olóye ni kí ọmọ Ìbàdàn lòun tàbí tùrẹ́ nìkan kan ò lè wá fọwọ́ lálẹ́ fún wọn aládùn tí Olóye lè bí lọ́mọ olóńsọ̀rọ̀ ilé ẹ̀nà ẹgbọ́rọ̀ náà lẹ́nu Funny Thinker ẹgbọ́n kan tó sọ tó lóhun tẹ̀ òun náà ti ṣe fọ́nrán títí ẹ̀ lórí ọ̀rọ̀ yìí so ẹ fẹ́ máa tọ́jà Olóye ń sìn ṣé mọ̀ pé aládùn wà lára àwọn òkè òun tiẹ̀ jẹ́ tiẹ̀ ń gbà ẹ̀ òun rí jẹ́ tí ó dà mórí kó yọ kò tẹ̀lé wọn lọ jẹja ní l'Àbújá mo fẹ́ bẹ Olóye ẹ̀yin ènìyàn mi ẹ bá mi pín fọ́nrán ẹ̀ káàkiri mo fẹ́ bẹ Olóye àwọn èèyàn nífẹ̀ẹ́ yín gan Olóye ẹjọ́ Olóye ẹ má jẹ́ káwọn èèyàn tì í ṣe nǹkan tí ò dáa o ẹ má jẹ́ kán finú bí yín o lọ́wọ́ tẹ wàá ń sìn wọ́n máa wájà wọ́n máa tọ́ yín ni wọ́n máa tọ́ yín ni àwọn àṣetánì ó láfi sọ pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wá sọ̀dọ̀ yín Ọlọ́run kó ṣàánú fún wa ni gbogbo ọ̀nà ni wọ́n máa fi tọ́jà Olóye gbogbo ọ̀nà náà máa fi tọ́jà Olóye nígbà tí Funny Thinker nígbà tí Babalado tó bá ń firú ohun bẹ́lẹ̀ ń bó Olóye sọ̀rọ̀ ẹ̀rí pé àṣejù ti wà nú ẹ̀ ẹ̀rí pé àṣejù ti wọ̀ nígbà tí irun bá ń lorú gbólóhùn bẹ́lẹ̀ tẹ́ fi ń bá Olóye sọ̀rọ̀ eléyìí ti pọ̀ jù this is too much a mọ̀ pé lóòótọ́ kì í ṣe gbogbo èèyàn ló máa nífẹ̀ẹ́ èèyàn irú anímọ̀ lọ́pọ̀lọpọ̀ ń sì ẹwùgbà tó Olóye sọ̀rọ̀ lásán orí ayélujára ẹgbọ́n kan táwọn èèyàn sọ àwa ò fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan tẹ̀rẹ̀ sí Olóye torí ta bá nírú wọn márùn-ún ní gbogbo state wa ẹnì kọ̀ọ̀kan nínú state kọ̀ọ̀kan ìbárọ̀rùn jù a dẹ̀ ní àwọn tó akíkanjú mélòó ló jáde síta tó sọ pé yes wọ́n fẹ́ gbèjà àwọn ọmọ Yorùbá àwọn ọmọ ìyá àwọn bí wọ́n ṣe ń pa wá mélòó ló jáde síta fún ìdí èyí àwa ò fẹ́ kí ẹnikẹ́ni kó máa trigger anger Olóye bí wọlé torí nǹkan kan ló fà á o èmi ò tí ì ṣèwádìí débẹ̀ o ẹ̀yin ènìyàn má bínú pé a ṣèwádìí o pé kí ló lè fà á o mo ṣe sọ níbẹ̀rẹ̀ pé kí ló lè fà á tó Olóye lórí voice bẹ́yẹn threat kò dáa Olóye ṣàfẹ́ torí nǹkan tó ń sọ mẹ́rin pé wọ́n threat wọn báwo wọ́n ṣe threat ẹ̀ pé kó máa kó àwọn méjèèjì bọ̀ inú má bí Olóye ń gbà mí bọ́ ṣe máa ń sọ̀rọ̀ ni ó dẹ̀ ní má dénú wọn náà kọ́lọ́n kó ṣàánú fún wa ni ànírẹ́ tó máa tì wá ṣìṣe o àdúrà tó máa gbà ni ànírẹ́ tó máa tì wá ṣìṣe o ànírẹ́ tó máa tì wá ṣìṣe ẹ jèbùrẹ́ ní tì tó bá wù kó lè máa ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fi sùúrù sí ẹ jèbùrẹ́ àwọn èlùbẹ̀bẹ̀ mo bẹ̀ bàbá Olóye
mo bẹ̀ wọ́n kán fi sùúrù sí gbogbo nǹkan bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní gbogbo àkókò yìí kán fi sùúrù ṣe kán máa fi sùúrù sọ̀rọ̀ ẹ̀yin lohun tó bá ti bọ́ sílẹ̀ kò ṣe ń kó mọ́ ẹ máa fi sùúrù oníkẹ́ máa fi sọ̀rọ̀ ẹ má jẹ́ kán tì í ṣìṣe ẹ má jẹ́ kán tì í ṣìsọ ẹ ní tẹnugbó bí ọ̀rọ̀ lóye ọwọ́ náà fi ń tẹ̀wé ẹ ní fẹnu tẹ̀wé ẹ ní ṣàṣìṣe kankan àdúrà mi sí nìyẹn tó ló yà mí lẹ́nu nígbà tí mo rí fọ́nrán ẹ̀ bí Babalado ṣe ń fọmọ́ sójú Babalado tẹ̀ tí sọ̀rọ̀ débi pé ó ti wá ń pa òwe ó ti ń pa òwe lórí kí ló dé tó lè tó yìí kí ló lè tó yìí kí ló lè tó yìí kí ló lè tó yìí ló sọ pé ẹni wẹ̀ tán bá ti rí òun nínú Ìbàdàn tọ gbogbo ẹ dọwọ́ yín ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ dọwọ́ yín bó kí gbogbo wa Àkàlàmàgò TV náà ni èmi làwọn tó ń wò sí kí tó sọdá títì ọ̀ríjìnà ọmọ àkókò ni mí àwa lọ́mọ àkókò nílẹ̀ obì ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ àwa lọ́mọ olókè méjì takọtabo mo ṣe báyìí bàbá mo ṣe báyìí yìí kò ní bàjẹ́ o.